ẹ máa dárúkọ ẹ̀ bó ṣe ń lọ torí èmi lè pe ẹ lálùjọ nítorí pé mi rí ẹ rí ó dẹ̀ lè pe ẹ lẹ́bọra àwọn kan ló nígbẹ̀pẹ̀ lọ́rùn nítorí pé mi rí ẹ rí ọlọ́run jẹ́ ní jẹ́ kí n rí ẹ so tí máa ń sọ̀rọ̀ àjọjọ́ yìí sọ̀rọ̀ mo kàn fẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó sọ ní oníwèrè kan yá mi lówèrè kan ló sọ mí déèyàn ó mọ̀ mí ò mọ̀ tàn ìwèrè tó ń sọ̀rọ̀ fún ẹ tó wà ní Mushin pè lọ́wọ́ pé ẹ̀gbọ́n ẹ̀ bọ̀dá ló ń pè mí a sọ fún ẹ pé bọ̀dá ló ń pè mí ẹ̀gbọ́n ẹ̀ kò sí òun o mọ̀ mí ò mọ̀ tàn ara kan sọ fún ẹni Òṣòdì fẹ̀ gan. ẹ̀yin èèyàn wa arákùnrin tí a mọ̀ sí Koko Zaria tí àwọn kan tún pè ní American Boy ó ti jáde wá bú MC Olúọmọ ó jáde wá bú ọ̀gá rẹ̀ ó tún sọ wípé òun lòún fún ọ̀gá rẹ̀ ní ìyẹn MC Olúọmọ lòun fún ní oúnjẹ láti kékeré. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ bí wàhálà yìí ṣe lọ. ara lé wa mo fi Ọlọ́run ọba búra èmi lèmi ń bọ̀ láti kékeré ẹ̀ kájọ wà bá ti wà èmi ni mò ń bọ̀ ẹran tó bá tàkù ló máa ń tà lálẹ́ tọ́nà lèmi ń ṣe tí mò ń rówó lọ́wọ́ tí mò ń ka owó láti 1992 ọ̀rẹ́ la fi mọ́ra ọ̀rẹ́ ni wá àjọ máa ń lọ ságbo lọ gbogbo everything tó fi rí problem ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yìnbọn fún ó tẹ̀ nǹkan mọ́lẹ̀ ní tàbí gbé lọ sí Abẹ́òkúta àbí tá a kọ́kọ́ gbé lọ ká tó padà síbẹ̀ ìyá ẹni ẹ ti kú wá gbé lọ sí Abẹ́òkúta kó lè yé àṣẹ nǹkan pọ̀ gan rẹpẹtẹ o àjọ orílẹ̀ ni àjọ ṣe gbó ẹni kò sínú àjọ ṣe gbà tàbí kó bẹ́ẹ̀ wẹ́wẹ́ ló pílè fún wa kò gbà tó ti pẹ́ ẹwẹ́ ẹni ò fẹ́ rí mọ́ gbà tó máa dé àwọn tá ló ti ń control gbóṣòdì ó pè mí àti ẹnìkan orígántà là ń sùn kọ́lọ̀ bá mi ṣe dáadáa fáfá láti lọ́bì lọ́rùn tó mọ̀tàn nìyẹn ọlá pé mo lọ dúró tí ibi tó wà ní ó jẹ́ kí n padà síbi iṣẹ́ mọ́ kò sẹ́ni kan tó lé mi o bèèrè lọ́wọ́ ẹ̀ pé second born ẹ̀ ta ló ṣe kó mọ ẹ̀ èmi ni mo ṣe kó mọ ẹ̀ bèèrè lọ́wọ́ owó àfàlà àti ló gbalé fún wa kò sórí kò sẹ́ni tó fẹ́ fún wa nílé ilé alámọ̀ ní sọ̀lọ̀ lẹ́sà kò sẹ́ni tí ó mọ̀ wá èmi àti ẹnìkan ni gbàmí àní lówó lọ́wọ́ a máa fẹ́ ṣẹ̀rìn dásọ́ àní ni a fẹ́ ṣẹ̀rìn lóṣòdì pé káńtà la máa ń sùn lówó mọ́tò tó bá wọlé lálẹ́ káyá oríṣiríṣi nǹkan owó tá ń gbà nìyẹn ọ̀rẹ́ ni wá orúkọ là ń pera wa tí gbogbo ìdájí mọ̀ ní àti ẹnìkan kó tó dé láti Abẹ́òkúta àwọn tárí ti gba owó anywhere wọ́n ti wà á ti ṣe anything káwọn náà tó wá dá láyé ọ̀sán lẹ̀ èmi ni bàbá Daniel kọ́kọ́ lọ tì mọ́lé sálágbára pọ̀ lóṣòjì ìgbà tó dé ò lè wojú ọ̀hún ta ló mọ̀ ò lè ṣe wọn kàn àti wà níjọ́ kan rí tán pé mítìn pé wọ́n fẹ́ bá wa parí ìjà so ti gbàgbé ni tó ti Bọ́lá náà yọ àdáṣe tó da ogun bẹ̀rẹ̀ eré ló sálọ ẹnìkan mo dúró náà tó gbójú ọ̀hún àjà wọn yìnbọn fún ṣe everything iṣẹ́ rẹ̀ bá ṣe ni wọ́n máa ń jẹ wọ́n máa ń gboríyìn ni àwa náà ń forúkọ àwa náà ń bàjẹ́ náà wọ́n dẹ̀ ń jẹun wọ́n dẹ̀ ń gbádùn àwa jà náà pẹ̀lú àwọn kìnìún ìjà táwọn jà náà fi mọ̀ wá ó ní jà wà lámájà wọ́n ló máa dé láàárọ̀ ló máa gboríyìn ẹ̀ àwọn òmùkọ́ tó ní kí n ṣe inú ayé ni ṣé kí n máa sọ ni òun tíjọ́ tó ní kí n lọ nà pẹ̀sà ní local government chairman former local government chairman tó ní kí n já sí òru mo ṣe náà lọ fẹjọ́ mi sí tuntun tó ní kọ́ dáṣẹ́ mi dùn náà pàtó ń bèèrè lọ́wọ́ ẹ̀ńjọ́ yẹn ọlọ́mọ burúkú ni mí náà ìjọ́ tó gún mi ní Abẹ́òkúta tó ń ṣèkà fún ṣe gbẹ fún mi ó ní mi ń gbọ́rọ̀ náà ló sọ fún ẹ tí ẹ ti pọ̀ jù ní ìjọ́ tó ní ká lọ náà ṣẹ̀sán ó wà nílò òyìnbó àwọn mẹ́ta ló rán ọ́ dẹ̀ ń tí èmi kan nìkan síwájú èmi náà kan lu sẹ́ǹsì mi jọ yẹn nígbà iná ẹ̀sùn wọn náà nípa lọ́jà sí òun náà ṣe ọjà gbáyé ń jọ yẹn ẹtí ó ṣe nǹkan fún wa tó ló fẹ́ jọba ọba tí ó tọ́ sí ẹ sọmọ ọba ní ẹni wọ́n dẹ̀ máa tàn àwọn èèyàn àwọn owó ló ń tàn Òṣòdì gbọ́n kò ságbára ni gbogbo agbára tó yẹ ká máa lò wọ́n lágbára lórí gbogbo agbára tó bá ní ká lọ ṣe nǹkan ìwọ ló máa lọ gbówó ń bẹ̀ wọ́n ló ń gbówó rẹ́pù ló ń gbówó assembly ló ń gbówó local government fún ẹgbẹ̀rún tó ń bẹ gbà àwọn nìkan ló ń rúlù anything kí ẹ fi bá àwọn ọmọ brown jà tó kó náà fẹ́ gbà tá tó rí ta gbà nítorí ẹ̀ ló ṣe bá wọn jà náà
èmi ló bá yá ọmọ branch ẹ̀ èmi faramọ́ ta ló dẹ̀ fi lé ta ló kù ṣé ta ló bá wà lóṣòdì ṣe ibo ló fẹ́ lọ ṣé o lè wojú ẹ̀ ni ṣé o lè wojú ẹ̀ ni àbọ̀yẹ́ o lè wojú gbọ́láwọ̀n ni sọ̀rọ̀ kan ṣàánú ẹ̀ ni ò dẹ̀ mọ́ lò gbogbo ọmọ ṣòdì ń sìn ẹ̀ ni ọmọjọ́ ta ní ṣe struggle ni látàrí sáúlà ni gbogbo ta ní ṣe struggle pẹ̀lú ẹ̀ náà àwọn olórí búkú kan wá sọ pé ìwọ mbolo tí gbogbo ayé mọ́nà lóṣòdì àjọrò pẹ́ngbà kan ní àmẹ́ta gbátáwọn òpìsì ń wá wọ́n tó mi mọ́ ta tó fún àwọn fámílì ẹ̀ lọ sí lóyìnbó ṣó ti gbàgbé ni ẹ̀yà ò tí kú ẹ̀yà wà láyé náà ọkọ̀ ìyàbò tí kú ó wà láyé náà wọ́n gbé mi lọ sí Jẹ̀bú-Igbó wàdìmọ́dé Jẹ̀bú-Igbó mi mọ̀ pé bọ́dún fẹ́ lọ gbé Fẹ̀mírẹ̀mí ni lọ́jọ́ yẹn mi ìgbàgbé lọ́jọ́ yẹn mo rò pé mo pe Sherman road òkè wọn kọ́ wá bá mi bẹ̀ Alhaji Efile Akibu wọn wá bá mi bẹ̀ tó bá rántí ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ ti pẹ́ ọmọ bọ̀bọ́ yẹn rí wọn kọ̀ọ̀kan mo láwá ṣe wọn kan ni tí mo gbé ẹbọ yẹn tí mi ò mọ̀ pé Fẹ̀mírẹ̀mí ni tani tó bá nífẹ̀ẹ́ mo ṣàrí pé àwọn ẹ̀gbẹ́ ògbé àbúrò ẹ̀ ògbé mo ṣàrí pé wọ́n sàmì lẹ́tà wọn á gbọ́ mo ti ṣe gbogbo yẹn mi mọ́ ṣe. fọ́ọ̀ṣì lẹ́dí mo kọ́ Innocent ló fún mi lówó ọ̀dọ̀ Innocent mo ti ń ṣiṣẹ́ Innocent lọ̀gá mi àbádáni ló fà mí lọ́dọ̀ Innocent wọ́n fà wọ́n lọ sọ́dọ̀ bọ̀dá Káyọ̀dé Awẹ́ ó wà ń branch ọ̀tọ̀ọ̀tọ̀ àbádáni ló fi wá wọ union èmi lọ́kọ́ fọlọ́pàá mú tí mo pẹ́pẹ́pẹ́pẹ́ Innocent tó gbé mi lọ sí court tó wá ń sọ̀sọ̀kúsọ̀ tó mọ̀ nǹkan tó ń sọ̀sọ̀kúsọ̀ ẹni tó lò wá tó fi gùn kì sọ̀kọ́ tó ṣe fún wa tó di state chairman pàtó di state chairman náà ló yá mi ní 40 million mo fi san 80 million èmi ò parọ́ gbogbo girlfriend mi ló bá sùn gbogbo ìyàwó mi ló bá sùn mi ò parọ́ ṣé bọ́kàsì máa jáde bóyá ìdàgbà tó yàrá máa parọ́ mọ́ bàbá àbọ̀lú bàbá lọ sílùú òyìnbó 25 years bàbá ti náwó kó tó lọ náà bàbá ti náwó bàbá ti wà òkè gbé bàbá tó travel bàbá ní bàbá dẹ̀ lọ tí wàhálà ó ra korópè 5 ó ra lessons gbogbo lára náà gbogbo ẹ̀ láàrí gbogbo ẹnìbọ̀dì rí náà gbogbo àmì gbogbo wà òkè tó bá wálé wọn gbé mọ́tò wá sí gbogbo everything tẹ́lẹ̀bọ̀dì bá lọ sílùú òyìnbó ọdún ẹ̀ náà máa ń dé sí gbogbo àwọn oníjẹkújẹ kó tó bá di pé máa ẹ̀ pọ̀ o èmi kan ti máa rí gòlójú máa gbà tí máa rí bàtà máa gbà everybody máa ń wo dìmọ́ náà ẹni pé eléyìí wọ́n ti pè wọ́n jọ kan rí ó ní aláyé eléyìí òun fojú róbìnrin ẹ̀ mú àfìyàwó yín lẹ̀ fún inú ilé mọ́ o wọ́n ní rọ́pò lè ṣe bẹ́ẹ̀ so dẹ̀ ń jẹ́rìí à ń sọ̀rọ̀ sí mo máa parọ́ mọ́ ni kó jáde kó ní mo parọ́ náà ó dẹ̀ ń ṣé ó gọ ni ṣé àwọn parọ́ ọdún kan bẹ́ẹ̀ ni ó mọ egbò tó wà lára ẹlòmíì ni tó ti dá sọ́lọ́mí lára ni àmọ́yàwó oníyàwó tó máa wà nínú ilé ẹ̀ tí ọkọ máa wà ń ta tó máa sọ fọ́kọ pé ìyàwó ẹ̀ mo fún níṣẹ́ kò ṣe wọ́ o kò ṣe kọ́kọ́ fún wa ìkọ́ tó ṣe fún wa ní pé ká para wa ọkọ̀ mo kàn lọ ṣe wọn nǹkan tó ṣe fún wa lóṣòdì nìyẹn kẹ́nìbọ̀dì bẹ̀rù ẹ̀ onìkan ni kó débí onìkan kò sí nǹkan tó ṣe fún wa. níbi tí mo ti ń ṣe fídíò ibi tọ́lọ́ tó yẹ ṣe fún mi lẹ́tí mo fi kọ́ apartment lónìí Òṣòdì náà ni kò tí ń ṣe bòmí so òun kankan tó máa parọ́ fún ẹni ọ̀rẹ́ lèmi àti ẹ̀ èmi ń bọ́ ni tí ó sí wọn kan tọ́pọ̀ ń bèèrè láti àfáàlàtì aṣọ fún ẹ ó mọ̀ tán wá dáadáa ọlọ́ba ní fọ̀rọ̀ kọ́ bá sọ̀rọ̀ níjọ́ kan tí mo lọ fẹ́ Jésù tó máa fẹ́ Jésù tó kú mi ìṣíbi tó fẹ́ jẹun ó máa tìyàn sí ẹni èmi ò fẹ́ kú ìyẹn náà bẹ́ẹ̀ obìnrin yẹn bó ṣìkà náà lókà ọmọ tó wà bẹ́ẹ̀ sí òtítọ́ pé ká lọ yá wọn lásọ ni ẹ̀tọ́ àjòrán ọmọ kan ní pé ìsákólẹ́gbẹ̀ẹ́ mi ni gbogbo oríṣiríṣi nǹkan tó ń ṣe adẹ̀ ń gbọ́ adẹ̀ ń fi ẹlẹ̀ fọ́lọ́hun Ọlọ́run á mú ẹ fún ẹ lọ́jọ́ pé ìnáṣọ́ Àbújá rẹ̀ ní kó má lọ ọ̀dẹ̀ lọ kí ló wà kan tí wá bẹ̀rẹ̀ sí
ló kàn tí wọ́n ń bẹ̀ tí kàn wá ń jáde tó ń bu ṣégò ló bá ti ẹ̀jẹ̀ ni nǹkan ló jẹ yún tán ló kún fẹ́ lọ ni gbogbo àtọ́ bẹ̀ náà fìyà jẹ Ọmọṣòdì ni mọ́tò 5 lọ Ọmọṣòdì gbà mọ́tò 5 la gbà àtàní tí ò fẹ́ tẹ̀ náà gbà ṣégò mẹ́ẹ̀tọ́ ni ó mọ̀ pé yà jẹ́ wá lóṣòdì fún wa òṣèré wọn kọ́kọ́ Ọmọṣòdì tó máa ń sọ̀rọ̀ pé kẹ́yìn máa sọ̀rọ̀ ẹ má yẹ kí n sọ̀rọ̀ ìkànnì kò ń fẹ́ kíyàn kan wọ́n jọ gáhùn kò ń fẹ́ gbàfẹ́ anybody kẹ̀lú tẹ̀rí yẹn láti 90 first carnival wa olófún 5,000 pẹ̀lú màálù kan ẹgbà tí kẹ̀lú ti ń gba tíkẹ́ẹ̀tì ni òun àti Gbajabiamila lànà jọ gba tíkẹ́ẹ̀tì gbà kan tó pé APC ni bàbá wà àbá máa wà nínú ẹ tó máa bí gọ́fúnà bá àbíkọ́ tó pé òkè àmọ́ lọ́mọ kan tó fi ṣe gbogbo nǹkan tẹ̀lé bàbá yẹn ṣe fún ojú dalẹ̀ láàsì náà ni lálùfẹ́ ìjọba bàbá yẹn ìjọba ní àwọn àbọ̀ ìjọba nílé ẹ wo ó sọ ọmọ kan á kìlọ̀ fún ẹni o èmi ò mọ̀ ọ́rọ́ sọ làgàtà lórúkọ mi o àwọn tó mọ̀ mí o